ogun afẹ̀míṣòfò Tinubu ti yan mínísítà àwọn ológun tuntun o. Bí ìgbà kankan bá wà tí nǹkan yóò gbóná mọ́ àwọn afẹ̀míṣòfò lára, àsìkò tá a wà yìí ló yẹ kó jẹ́ o. Láti ìgbà tí òṣèlú yìí ti bẹ̀rẹ̀, tàbí ká ní láti ìgbà tí ogun àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ti bẹ̀rẹ̀, kò tí ì sí ìjọba kan tó kó àwọn akọ́ṣẹ́mọṣẹ́ jọ sídìí iṣẹ́ ètò ààbò Nàìjíríà bí èyí tí ààrẹ Bọ́lá Tinubu ṣe yìí. Ìyẹn làwọn èèyàn ṣe ń sọ pé bí Ọlọ́run yóò bá fa àwọn jàǹdùkú afẹ̀míṣòfò wọ̀nyí lé àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́, àsìkò yìí ni o. Ìdí ni pé àsìkò kan kò sí tí gbogbo agbára wà lọ́wọ́ àwọn ológun sọ́jà báyìí rí. Agbára tó sì wà lọ́wọ́ wọn náà pọ̀ débi pé ohun yòówù tí wọ́n bá múra láti ṣe kò sí ẹni tí yóò dá wọn dúró. Olórí àwọn ọmọ ogun ilẹ̀ nílẹ̀ yìí pátá, Wáídì Ṣáíbù, sọ́jà ajagun ilẹ̀ ni. Olórí àwọn olórógun gbogbo, Olúfẹ́mi Olúyèdé, sọ́jà ajagun ilẹ̀ lòun náà. Ṣùgbọ́n lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Túsídéè, ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2025, Tinubu fọbalé fún gbogbo wọn nígbà tó yan mínísítà tuntun fún ètò ààbò ilẹ̀ wa, tí mínísítà náà fúnra ẹ̀ náà sì jẹ́ ológun ilẹ̀ Christopher Musa láti Sokoto, sọ́jà àyìnbọn. Àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò eré, àsìkò tí ìjọba ti gbé ètò ìjọba pàjáwìrì mójúlé lórí ètò ààbò kalẹ̀ ni. Kò sì sí ohun tí ìjọba kò lè ṣe bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ètò ààbò lásìkò yìí. Bẹ́ẹ̀ ni kò sí ibi tí wọn kò lè gbé kinní náà gbà láti rí i pé nǹkan yí padà pátá lẹ́sẹ̀kẹsẹ̀, àpáká àwọn afẹ̀míṣòfò tó ń yọ wá lẹ́nu. Ní 30 ọjọ́ oṣù kẹwàá ọdún yìí tí ìjọba pààrọ̀ àwọn olórí ọmọ ogun ẹ̀, kálukú ló ń wòye pé hábà, kí ló dé tí Tinubu yóò lé ọ̀gágun àgbà Musa lọ gẹ́gẹ́ bí olórí àwọn olórógun. Ṣé láti 2023 tí Tinubu ti dé ló ti yan ọkùnrin náà gẹ́gẹ́ bí olórí pátá fún àwọn olórí sọ́jà, olórí nẹ́fì àti olórí àwọn ọmọ ogun ojú òfurufú àti ti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ológun. Kò sì sí àléébù kan tó jáde nípa ọkùnrin náà rí, àfi lójijì tí ìjọba kéde pé àwọn ti yọ ọ́ dànù nípò ẹ̀, tí wọ́n sì ní wọ́n ti fi Olúfẹ́mi Olúyèdé tí òun jẹ́ olórí àwọn sọ́jà tẹ́lẹ̀ rọ́pò ẹ̀. Ní gbogbo ayé bá ń wo ohun tó ṣẹlẹ̀, ọ̀rọ̀ náà sì polúkúrúmuṣu lójú ẹni gbogbo. Ṣùgbọ́n ní ọjọ́ Ajé, Monday, ọjọ́ 1 oṣù kejìlá yìí, àwọn èèyàn rí ọkùnrin sọ́jà ńlá tí wọ́n yọ nípò ẹ̀ náà lọ́dọ̀ Tinubu. Ohun tó ń wá níbẹ̀ kò sì yé ẹnikẹ́ni. Àwọn èèyàn sì ń béèrè pé kí lọkùnrin yìí ń wá nílé Tinubu nígbà tí wọ́n gbúròó nírọ̀lẹ́ pátá pé mínísítà fún ètò ààbò Muhammadu Badaru ti kọ̀wé fipò ẹ̀ sílẹ̀. Wọ́n ló ní ara òun kò lé dáadáa. Àmọ́ àwọn tí wọ́n mọ̀ nípa ètò ìjọba tètè ro èjì àti ẹ̀ta papọ̀. Wọ́n ní kì í ṣe pé ara ọkùnrin náà kò yá tààrà. Wọ́n ní ọ̀rọ̀ àwọn mùsùlùmí tí wọ́n ń pè ní wàjádínà, ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé ni wọ́n ṣe fún un. Àwọn èèyàn ti ń sọ tipẹ́ o. Wọ́n ti ń sọ tipẹ́ tẹ́lẹ̀ pé kì í ṣe irú àsìkò yìí ló yẹ kí wọ́n fi Badaru ṣe mínísítà fún ètò ààbò. Wọ́n ní nǹkan ti le jù bẹ́ẹ̀ lọ. Badaru kì í ṣe ológun, bẹ́ẹ̀ ni kì í ṣe òṣìṣẹ́ ìjọba, oníṣòwò kan tí Ọlọ́run gbà fún ni. Iṣẹ́ àdáni ara ẹ̀ ló sì ń ṣe tó fi di olóṣèlú tó sì di gómìnà ìpínlẹ̀ Jigawa ní 2015 tó sì wà nípò náà títí di 2023. Ọmọ ẹgbẹ́ Action Congress kí wọ́n tó di APC ni láti ìbẹ̀rẹ̀ òṣèlú ẹ̀. Ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Tinubu ni, ohun tó sì jẹ́ kó ṣeé ṣe fún un láti di mínísítà nìyẹn, tí wọ́n sì yàn án ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2023. Ṣùgbọ́n nígbà tí wọ́n fi yàn án yìí, ọ̀rọ̀ ogun àwọn afẹ̀míṣòfò yìí ń gbóná lálaalá ni. Nígbà tí ọ̀rọ̀ yóò tilẹ̀ fọ́ lójú, ẹni tí wọ́n fi ṣe bí igbákejì ẹ̀, ìyẹn mínísítà abẹ́lé Bello Matawalle, gómìnà Zamfara tẹ́lẹ̀, ẹnìkan tí kò rí ohun tó burú nínú kí wọ́n kówó fún àwọn afẹ̀míṣòfò tó bá sọ̀rẹ́ńdà ni. Ó ti ṣe bẹ́ẹ̀ dáadáa lásìkò tí òun náà fi ń ṣe gómìnà. Bí èèyàn sì pé ní ọ̀rẹ́ àwọn afẹ̀míṣòfò wọ̀nyí, àgàgà àwọn tí wọ́n bá jẹ́ Fúlàní, olúwa ẹ̀ kò jayò pa. Àwọn èèyàn gbàgbọ́ pé àwọn ohun tó mú kí nǹkan gbogbo doríkodò rèé, tí àwọn afẹ̀míṣòfò sì di ẹrù jẹ̀jẹ̀ débi pé apá ìjọba kò ká wọn mọ́ rárá. Ohun tó sì fa àwọn àyípadà nídìí iṣẹ́ ológun àti ètò ààbò tí Tinubu gùn lé láti oṣù tó kọjá nìyẹn, tí ọ̀rọ̀ náà sì le débi tí wọ́n fi fìbínú lé mínísítà àtijọ́ náà dànù, tí wọ́n sì fi ẹlòmíì sí i.
ẹni tó sì gba ipò ẹ̀ ní ọ̀gágun àgbà Christopher Gwabin Musa, ẹni tó jẹ́ òun ni olórí àwọn ológun gbogbo títí di ìgbà tó fẹ̀yìntì ní 30 oṣù kẹwàá ọdún yìí, ìyẹn níbi oṣù kan péré sẹ́yìn. Pẹ̀lú bí wọ́n ti ṣe wá yan Musa bíi mínísítà yìí, a ṣe pé ẹsẹ̀ àwọn olórí ológun gbogbo tí wọ́n lè kojú àwọn afẹ̀míṣòfò yìí ti pé ni. Olórí àwọn sọ́jà pátá Wáídì Ṣàìbù jagunjagun ńlá kan ni. Olúfẹ́mi Olúyèdè náà tó sì jẹ́ olórógun àgbà jagunjagun ni, kí wọ́n tó wá fún wọn ní mínísítà tóun náà jẹ́ jagunjagun. Àmọ́ ìyẹn nìkan kọ́ ohun tó dára jùlọ nínú ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni pé gbogbo wọn ló ti jọ ṣiṣẹ́ pọ̀ rí. Bẹ́ẹ̀ ni kò sì sí ẹnìkan tí kò tí ì kojú àwọn ọmọ ogun afẹ̀míṣòfò yìí rí nínú wọn. Ṣàìbù ti darí ogun, bẹ́ẹ̀ ló ṣáájú ogun ní Bọ̀rọ̀nú àti láwọn agbègbè ẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni Olúyèdè fúnra ẹ̀ ti jà nínú àwọn ogun àwọn afẹ̀míṣòfò yìí dáadáa. Musa tó sì di mínísítà yìí ti ṣáájú àwọn ọmọ ogun tí wọ́n kojú àwọn afẹ̀míṣòfò yìí láìmọye ìgbà ni. Èyí ni pé ní ti ọ̀rọ̀ ogun tó wà níta báyìí, àwọn tí wọ́n wà nídìí ètò ìjagun àti ààbò ilẹ̀ wa báyìí mọ ìṣe àti ọ̀nà àwọn afẹ̀míṣòfò yìí dáadáa. Ìrírí wọn tí wọ́n sì ti ní yìí ni yóò jẹ́ kí nǹkan ṣeé ṣe fún wọn. Ohun tí inú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ń dùn pé Christopher Musa ni Tinubu mú láti fi ṣe mínísítà tuntun nìyí. Àwọn míín ń sọ wọ́n ní àwọn ohun tí àwọn ará Amẹ́ríkà sọ pé kí Tinubu ṣe kí wọ́n tó lè rí ìrànlọ́wọ́ kankan láti ọ̀dọ̀ àwọn, ìyẹn náà ló ń ṣe yìí pé àwọn ọ̀rọ̀ náà kì í ṣojú lásán rárá. Ṣùgbọ́n èyí tó wù kó jẹ́, ohun tó ṣẹlẹ̀ ni pé Tinubu àti ìjọba ẹ̀ ń gbé àwọn ìgbésẹ̀ ńláńlá lórí ètò ààbò yìí, gbogbo ayé pàápàá ló sì rí ohun tí wọ́n ń ṣe. Tinubu ti kó gbogbo ètò ààbò àsìkò yìí lé àwọn ológun fúnra wọn lọ́wọ́. Àwọn ló kù kí wọ́n dá àrà gbogbo tó bá wà lọ́wọ́ wọn. Lóòótọ́ ibi tí yóò já sí kò sẹ́nìkan tó tì lè sọ ṣùgbọ́n alágẹmọ bímọ ẹ̀nà wà yìí, àìmọ́jọ́ ó wá kù sọ́wọ́ ọmọ alágẹmọ. Yẹmí Ògúnjọbí ló ṣe àkọsílẹ̀ mínísítà tuntun fún ètò ààbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn yìí. Ọláìwọlá Alága ló bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí